Aláròyé máa wí o. Ìjọba àpapọ̀ kéde ọludé fún ọdún Keresi àti ọdún tuntun. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àti tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí àti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kìíní ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi fáwọn aráàlú kí wọ́n bá lè láǹfààní láti ṣọdún Keresi àti ọdún tuntun pẹ̀lú àwọn olólùfẹ́ wọn gbogbo nílé láyọ̀ àti àlàáfíà. Akọ̀wé àgbà ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó ń rí sọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí dókítà Magdalene Ajani ló gba ẹnu mínísítà ètò ọrọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa ọ̀gbẹ́ni Olúbùnmi Túnjí Òjó sọ̀rọ̀ yìí nílùú Àbújá lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ tá a wà yìí. Mínísítà Olúbùnmi Túnjí Òjó kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tó wà níta báyìí. Ó wá rọ̀ wọ́n pé kí wọ́n lo àsìkò ọ̀hún láti fi wà ní ìrẹ́pọ̀ tó lè mú ìlọsíwájú gidi bá orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló rọ̀ wọ́n pé kí wọ́n máa fi ìgbà gbogbo wá ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè yìí nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe lásìkò tá a wà yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní àsìkò gidi ní àsìkò ọdún Keresi àti ọdún tuntun jẹ́ jákèjádò àgbáyé. Àsìkò ọ̀hún ló yẹ káwọn aráàlú fi wà ní ìrẹ́pọ̀ gidi kí wọ́n sì máa wà níṣọ̀kan láti wá ìgbéga orílẹ̀-èdè wọn. Ayẹyẹ ọjọ́ ìbí olùgbàlà wa là ń ṣe. Àsìkò yìí ló yẹ ká nawọ́ ìfẹ́ àtàánú sáwọn aráàlú gbogbo. Mínísítà ọ̀hún wá fi dá àwọn aráàlú lójú pé ìjọba àpapọ̀ máa sa gbogbo ipá rẹ̀ láti pèsè ààbò àtàwọn ohun tó yẹ gbogbo fáwọn aráàlú kí ìdàgbàsókè tó dáa lè wà lórílẹ̀-èdè wa. Ó kí àwọn ọmọ Nàìjíríà pé ọdún Keresi àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà pé ìdùnnú àti ayọ̀ ní gbogbo wa pátá máa fi ṣọdún náà o. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.